Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe o, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. A ní ká bá wọn dá sí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Erin ńlá Ooni of Ife àti Olúwo ti ìlú Ìwó Ọba Rasheed. A gbọ́ wípé wọ́n lé kábíyèsí Ooni of Ife kúrò nínú ààfin wọn nígbà tí kábíyèsí lọ kí wọn. Bàbá wo Erin ńlá gangan àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí wípé ìgbà tí àwọn lọ sí ààfin Olúwo ti ìlú Ìwó Ọba Abdulrasheed wípé wọ́n lé àwọn jáde kúrò nínú ààfin wọn. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí kábíyèsí sọ. Mo wá ara mi pé ẹlẹ́ni kí tí bá tún lọ kí Olúwo lẹ́yìn tó bá tún ṣe bó ṣe wù ú. Ṣùgbọ́n àgbà máa ń gbà náà ni ọmọdé ni mo fi wà lórí ìtẹ́ àgbàlagbà. Olúwo ló kí yé o. Ẹ̀yin èèyàn ilé, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa Ooni of Ife. Wọ́n lọ sí ààfin Oluwo of Iwo Ọba Abdulrasheed. Wọ́n ní wọ́n lé wọn kúrò nínú ààfin wọn. Kí nìdí tí Ọba Abdulrasheed tó fi lé kábíyèsí Ooni of Ife kúrò nínú ààfin wọn? Bí a ṣe gbọ́, wọ́n ní Ọba Rasheed Olúwo of Iwo wọn sọ́pọ̀tì ìwà tí kábíyèsí ń wò. Àkọ́kọ́ bí wọ́n ṣe encourage àwọn èèyàn láti máa ṣe ẹ̀sìn àbáláyé. Ẹlẹ́ẹ̀kejì nítorí bí wọ́n ṣe ń hùwà sí Queen Naomi. Nǹkan tí wọ́n ní ó ń bí bàbá wa Rasheed Olúwo of Iwo nínú nìyẹn. Ìgbà tí bàbá wa jẹ Ooni of Ife, wọ́n kó gbogbo àwọn ọba tó kù jọ pátápátá nítorí wípé lóòótọ́ ọmọdé ni wọ́n fi jẹ ọba yìí ṣùgbọ́n ipò àgbà ni wọ́n ní ìsìn. Wọ́n ti di bàbá gbogbo wa ní ilẹ̀ Odùduwà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n mọ ipò tí kábíyèsí wà. Bàbá wa jẹ́ ìkan nínú ọba tó jẹ́ pé wọ́n ní agbára ní Áfríkà tí a wà yìí. Ọba aládé, ọba tó ní agbára, Majesty King ni bàbá wa Ooni of Ife jẹ́. Bí a ṣe gbọ́, ẹ̀yin èèyàn lé, ipò tí kábíyèsí Ọ̀nìrìṣà wà, ọba Adéyẹyè, ipò àgbà ni. Wọ́n ní àgbà ló ń gbà. Bóyá nítorí ipò àgbà tí bàbá wa wà, ìtorí ẹ̀ ni wọ́n fi lọ sí ààfin ọba Olúwo of Iwo pé kí wọ́n lọ yọjú sí wọn nítorí pé wọ́n ní wọ́n hùwà, wọ́n dẹ̀ ń ṣe bákan sí wọn nígbà tí inú wọn ò dùn sí wọn. Ṣùgbọ́n wọ́n ní ọba Olúwo of Iwo, wọ́n ní kò yẹ kí kábíyèsí kí wọ́n máa fi tipátipá mú Queen Naomi láti dúró nítorí ipò wọn wípé obìnrin ó ní àṣẹ láti lọ tí inú ẹ̀ ò bá dùn sí ọkùnrin mọ́. Ọ̀rọ̀ bàbá wo Erin ńlá ó jẹ́ ìyàlẹ́nu. Kábíyèsí láàánú gan o. Èèyàn dáadáa ni bàbá wo Erin ńlá o. A lè máa sọ gist pé wọ́n ń kóyàwó jọ o. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí èèyàn dáadáa ni wọ́n. Ọ̀rọ̀ yìí àwọn àgbàlagbà ìlú wọ́n ti bá wọn dá sí i. Wọ́n fẹ́ràn àwọn ènìyàn. Ẹ̀mí ká kó ni mọ́ra. Wọ́n fẹ́ràn àwọn ènìyàn, wọ́n dẹ̀ kó àwọn ọmọ ènìyàn mọ́ra. Ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí bàbá wa Enitan sọ níbí. Olùdàlú bí ọmọdé ni àtìgbà yẹn mo ti mọ̀ wá ara mi pé ẹlẹ́ni kí tí bá tún lọ kí Olúwo lẹ́yìn tó bá tún ṣe bó ṣe wù ú. Ṣùgbọ́n àgbà máa ń gbà náà ni ọmọdé ni mo fi wà lórí ìtẹ́ àgbàlagbà. Olúwo ló kí yé o.
tí mo tún fi play fídíò yẹn fún yín ni pé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí kábíyèsí sọ gangan. Ẹ máa rí pé kì í ṣe pé bóyá kábíyèsí sọ̀rọ̀ yìí lẹ́yìn Olúwo of Iwo. Wọ́n wà ní orí ìjókòó yẹn nígbà tí wọ́n sọ, torí ó dàbí ẹni pé invent kan ni wọ́n ti sọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé nǹkan tí Olúwo of Iwo tí wọ́n ń jà fún, wọ́n ní láti ṣe sùúrù lórí ẹ̀, nítorí wípé nǹkan tí kábíyèsí tí wọ́n mọ̀ ò ní wọ́n ń ṣe nípa ẹ̀sìn ìbáláyé. Yàtọ̀ sí yẹn, ọ̀rọ̀ àwọn àti Queen Naomi, ọ̀rọ̀ tó jẹ́ pé ọkọ àti ìyàwó ni. Àwọn náà dẹ̀ ni wọ́n máa yanjú ẹ̀ láàrin ara wọn. Ṣùgbọ́n kó má mú ọ̀rọ̀ tó wà láàrin àwọn ọba, kó má fi kún ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yìí ó yẹ kí wọ́n fi sílẹ̀ fún ọkọ àti ìyàwó láti parí ìjà wọn ni. Wọ́n lè gba kábíyèsí ní ìmọ̀ràn, ṣùgbọ́n wọn ò lè bá wọn jà lórí ẹ̀sìn tí wọ́n sìn. Wọn ò dẹ̀ tún lè bá wọn jà lórí ọ̀rọ̀ ìyàwó wọn. Wọ́n kàn lè gbà wọ́n ní ìmọ̀ràn ni. Ẹ̀yin èèyàn lé, èmi ò rò wípé ìjà yìí tí Olúwo ń bá kábíyèsí Enitan Ogunwusi Ọba Adéyẹyè jà, mi rò pé ó tó bíi kí wọ́n lé wọn kúrò nínú ààfin wọn. Tí ìjà bá tiẹ̀ máa wáyé láàrin àwọn méjèèjì, ó yẹ kí wọ́n pe kábíyèsí ni, kí wọ́n dẹ̀ sọ gẹ́gẹ́ bíi àgbà. Nítorí wípé táwọn ọmọdé bá ń jà, a máa ń bá wọn parí ẹ̀. Kí wá ló dé tó jẹ́ pé ìjà yá wá le débi pé wọ́n á máa lé wọn kúrò nínú ààfin wọn. Ẹ̀yin èèyàn lé, èmi ò rò pé ó bójú mu. Àtìgbà tí kábíyèsí ọba Adéyẹyè ti dé orí oyè Enitan, ìtorí ẹ̀ ni wọ́n fi fa gbogbo àwọn ọba tó kù mọ́ra. Wọ́n fi ìfẹ́ hàn sí gbogbo wọn. Wọ́n dẹ̀ ṣe ojúṣe tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí ọba aládé Majesty King, láti má fa èèyàn kankan sílẹ̀ àbí kí wọ́n fi ojú pa ẹnikẹ́ni rẹ́. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ lórí ọ̀rọ̀ bàbá wa Erin ńlá, wọ́n ní kò sí ọba tó tó wọn ní ilẹ̀ Yorùbá o. Wọ́n ní Ooni of Ife, ọba aládé Majesty King, wọ́n ní kò sí ọba tó tó kábíyèsí ní ilẹ̀ Yorùbá. Ipò àgbà ni wọ́n wà. Ó dẹ̀ yẹ kí wọ́n fún wọn ní ọ̀wọ̀ wọn. Ṣùgbọ́n ìwà tí ọba Olúwo of Iwo wù, ó kù díẹ̀ káàtó láti lé kábíyèsí Erin ńlá kúrò nínú ààfin wọn. Lórí ọ̀rọ̀ Queen Naomi àti ẹ̀sìn ìbáláyé tí wọ́n ní kábíyèsí ń ṣe, ó yẹ kí wọ́n jọ sọ ni. Mọ̀ sí bàbá, nítorí ipò bàbá ni bàbá wa Erin ńlá wà fún wọn. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè fa wàhálà tí wọn bá tètè bá wọn yanjú ọ̀rọ̀ yìí. Lóòótọ́ a lè máa wí pé ọjọ́ orí kábíyèsí ó kéré, ṣùgbọ́n ipò àgbà ni wọ́n wà. Ipe èèyàn jẹ́ ọmọ 50 years old, ìyẹn ò wá mí pé ẹ wá máa rìn fín àbí ẹ máa wà tó wù yín tí ò tọ́ kẹ́ ẹ máa wù sí bàbá wa Erin ńlá. Ipò àgbà ni bàbá wa Erin ńlá wà. Ipò tí wọ́n wà ó ju ọjọ́ orí wọn lọ. Ipò àgbà ni wọ́n wà. Ẹ̀yin náà ẹ wo nǹkan tí kábíyèsí ṣe Ooni of Ife. Tó bá jẹ́ pé wọ́n ní ìgbéraga, ṣé wọ́n máa lọ sí ààfin kábíyèsí Olúwo of Iwo láti lọ kí wọn? Wọn ò ní lọ, nítorí pé gbogbo nǹkan tí wọ́n ní tó bá ṣe ẹlòmíì, ìgbéraga ló máa ṣe. Ṣùgbọ́n bàbá wa Erin ńlá, wọ́n rẹra wọn sílẹ̀. Àwọn náà tún gbéra lọ bá Olúwo of Iwo, nítorí pé wọ́n mọ̀ pé inú Olúwo of Iwo dùn sí wọn lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin Queen Naomi àti lórí ẹ̀sìn tí wọ́n ń sìn, ẹ̀sìn tí wọ́n dáyé bá. Kò dẹ̀ ń ṣe wípé kábíyèsí fi ojú pa ẹnikẹ́ni rẹ́ tó jẹ́ ọba. Bá a ṣe gbọ́ nínú ìtàn nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ipò
tí bàbá wo Erin ńlá wà, ipò tó lágbára ni. Àwọn ni ọba aládé, ọba tó ju ọba lọ. Wọ́n dẹ̀ fa gbogbo àwọn ọba ìfòǹgàn pẹ̀lú bí bàbá wa ṣe rí pé àwọn ò tí ì tó àwọn ọba tó kù ní ọjọ́ orí. Wọ́n sì ń respect wọn náà. Wọn ò fi ojú pa gbogbo àwọn bàbá tó jẹ́ pé wọ́n jù wọ́n lọ ní ọjọ́ orí tó dẹ̀ jẹ́ pé ọba ni wọ́n. Wọn ò fi ojú pa wọ́n rẹ́. Wọ́n fa gbogbo wọn mọ́ra, wọ́n dẹ̀ ń bọ̀wọ̀ fún wọn. Ṣùgbọ́n ipò tí bàbá wa wà, ipò àgbà ni o. Kéèyàn kankan má fi ojú pa wọ́n rẹ́. Ẹ̀yin náà mọ̀ pé tí a bá ń sọ̀rọ̀ ọba first class majesty king, kábíyèsí ni wọ́n in Africa and in Nigeria. Èmi ò rò pé ó yẹ kí èèyàn kankan fi ojú pa wọ́n rẹ́. Lóòótọ́ wọ́n ní àwọn èèyàn ń bínú pé kábíyèsí ń lọ sí function, wọ́n ń lọ parí jù nítorí pé ipò tí wọ́n wà yẹn kò yẹ kó máa lọ parí all the time. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín, ẹ̀yin èèyàn lé. Kábíyèsí rẹ ara wọn sílẹ̀ gan o. Wọ́n rẹ ara wọn sílẹ̀. Lóòótọ́ wọ́n lè ní problem pẹ̀lú Queen Naomi. Wọ́n dẹ̀ lè máa kó ìyàwó jọ. Ṣùgbọ́n tí bàbá wa Enitan Adéyẹyè tí wọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ yìí, wọ́n á sọ láàrin àwọn àtìyàwó wọn Queen Naomi nítorí ọkọ àtìyàwó ni wọ́n. Ẹnikẹ́ni tó bá dẹ̀ tún fẹ́ dá sí pẹ̀lú ọgbọ́n lèèyàn fi máa dá sí. Ó yẹ kán wá pè wọ́n, kán bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba sọ́ba ni. Ẹ mọ̀ pé bàbá wo Erin ńlá Ọba Adéyẹyè Ògúnwùsì Enitan, mo wólẹ̀ forí adé o kábíyèsí, ọ̀mọ̀wé ni wọ́n. He is very educated. Wọ́n kàwé dojú àmì. Gbogbo àwọn nǹkan tá à ń kà kún, ayé ti kọjá, ó ti lajú. Ayé ti lajú. Ìpèyàn invite ọba sí ayẹyẹ, kò sí nǹkan tó burú ń bẹ̀. Ayé àtijọ́ àwọn ọba gan wọ́n máa ń ṣe ayẹyẹ. Ó kàn jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe é nìsín ó yàtọ̀ sáyé àtijọ́ ni. Ẹ̀yin èèyàn lé. Ìwà tí ọba Oluwo of Iwo wù, ó kù díẹ̀ káàtó. Kò yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn láti lé kábíyèsí kúrò nínú ààfin wọn. Kò dáa. Ìwà tán wù ò dáa. Ẹ̀yin èèyàn lé. Gbogbo àwọn tó dẹ̀ ń blame kábíyèsí pé kí ló dé tí wọ́n lọ sí palace Oluwo of Iwo, kí náà lọ kí wọ́n fún. Kò sí big deal nínú pé kí kábíyèsí lọ kí Oluwo of Iwo. Kò sí nǹkan tó bad nínú ẹ̀. Nítorí pé bínú kábíyèsí ṣe rí ni wọ́n ṣe ń ṣe, inú wọn mọ́, inú wọn clean, inú wọn mọ́ sí gbogbo àwọn ọba tó kù. Ẹ̀yin èèyàn lé, ẹ má jẹ́ ká dá kábíyèsí lẹ́jọ́ pé wọ́n lọ kí Oluwo of Iwo. Mo dẹ̀ mọ̀ pé ọba Oluwo of Iwo gan wọn lè deny pé àwọn ò lè kábíyèsí. Ni wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ yẹn tí wọ́n tún ń sọ pé Olúwo mo kí yín o. Ẹ̀yin èèyàn lé, èmi rò pé téèyàn bá ń bínú láyé, èèyàn gbọ́dọ̀ máa wo ìwà ìpẹ̀lẹ́. Ọ̀rọ̀ Queen Naomi tẹ́ bá fẹ́ bá wọn parí ẹ̀, ẹ ní láti ní sùúrù lórí ẹ̀. Wọ́n ní ìgbà tí bàbá wa débẹ̀, wọ́n nínú mọ́tò ni wọ́n wà. Wọn ò dẹ̀ ṣí géètì fún bàbá wa. Odindi ọba aládé majesty king kó wá sí ibì kan kẹ́ má ṣílẹ̀kùn, kẹ́ má ṣí géètì. Ìyẹn kù díẹ̀ káàtó. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní nǹkan tí bàbá wa fi padà nìyẹn. Kábíyèsí wọ́n fi hàn wọ́n pé àgbà ni wọ́n. Ṣebí lẹ́yìn ìgbà yẹn náà tó rí wọn ní function náà tún kí wọn. Wọ́n fi wọ́n sínú. Kábíyèsí gba oríṣiríṣi ẹ̀gbin mọ́ra o. Ẹ̀yin náà ẹ wo láti bí ọdún mẹ́ta tí wọ́n ti ń blog kábíyèsí lọ́tùn lósì. Ṣé ẹ rí kí kábíyèsí sọ̀rọ̀? Ṣé ẹ rí kí kábíyèsí kọ́ tiẹ̀ gbégbèsẹ̀? Ṣé náà ṣe bí ẹ ń pé wọn ò gbọ́ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ. Mo respect kábíyèsí o. Lóòótọ́ a lè máa sọ oríṣiríṣi o nípa àwọn olórí wọn o. Mo respect kábíyèsí honestly.
Wọ́n jẹ́wọ́ wípé ọba bàbá ni wọ́n, bàbá Odùduwà, ọba aládé, ọba tó ju ọba lọ. Wọ́n jẹ́wọ́ fún gbogbo àwọn ọmọ Odùduwà wípé àwọn ṣe bàbá fún gbogbo àwọn ọba tó kù ní ilẹ̀ Yorùbá àti ní Áfíríkà. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí wọ́n pẹ́ lórí ìtẹ́. Ọlọ́run á dẹ̀mí wọn sí. Lóòótọ́ ọ̀rọ̀ àwọn àti Queen Naomi ó ń dùn gbogbo wa nítorí pé a fẹ́ kí wọ́n parí ẹ̀ kan yanjú ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ló lè bá wọn parí ìjà yìí. Ìjà tó wà láàrin ọkọ àti ìyàwó ni. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ mọ̀ wípé ó ń dùn kábíyèsí náà bí gbogbo nǹkan ṣe ń lọ láàrin àwọn àti Queen Naomi. Àwọn náà dẹ̀ ti ń gbé ìgbésẹ̀ láti yanjú ọ̀rọ̀ yìí. So ó yẹ kí ọba Olúwo of Iwo ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí kí wọ́n dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni ọ̀rọ̀ yìí. Mo rọ̀ wá, ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa. Àwa tá wá ní èdè gan, a mọ ipa àti adùn tó wà nínú èdè Yorùbá àti nínú àṣà tí a ní ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ má jẹ́ kí ọ̀làjú kó gba àṣà àti èdè wa ní ọwọ́ wa. Ẹ̀yin ọba aládé, mo kí gbogbo yín o. Ẹ má jẹ́ kí ọ̀làjú kó gba àṣà yìí ní ọwọ́ wa. Ẹ jẹ́ ká. Ọ̀pọ̀lọpọ̀ ìlú òkèèrè ni wọ́n ń wá sí ìlú wa láti kó àṣà wa. Ẹ wo àwọn òyìnbó, àwọn náà ti ń fi gángan, omele, gbogbo àwọn ìlú wa, gbogbo ẹ̀ ni àwọn náà ti fi ń sọ̀rọ̀ ní ìlú òkèèrè. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè á jẹ́ kí bàbá wa Enitan Ogunwusi Adéyẹyè, wọ́n á jẹ́ kán pẹ́ lórí ìtẹ́ kọrin kéṣe. Mo wólẹ̀ fórí adé o kábíyèsí. Ẹ̀yin náà mọ̀ pé kì í ṣe àkọ́kọ́ tí kábíyèsí máa lọ kí gbogbo àwọn ọba aládé nì. A gbọ́ pé wọ́n lọ kí ọba of Benin rí. A gbọ́ pé wọ́n lọ kí Àwùjalẹ̀ rí. A gbọ́ pé wọ́n lọ kí ọba Láàfin Ọ̀yọ́. Oríṣiríṣi àwọn ọba aládé ni bàbá wa ti lọ kí lẹ́yọ kọ̀ọ̀kan. Kò dẹ̀ sí ìkọ̀kan nínú wọn tó lé wọn dànù. Wọ́n pọ́n wọn lé ni, wọ́n welcome wọn ni bíi Majesty King. Ẹ̀yin èèyàn lé, kí ló dé tí bàbá wa fi ṣèyí? Wọ́n fẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin gbogbo àwọn ọba aládé tó kù, pé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ kí unity lè wà tí peace. Nǹkan tí bàbá wa fi ṣèyí nìyẹn. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi o. So kí ọba Olúwo of Iwo kí wọ́n fi ọ̀rọ̀ yìí, wọ́n fi ṣe ọ̀rọ̀ sùúrù, kí wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni ọ̀rọ̀ yìí. Orúkọ mi ni Máṣọlá, Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. Kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.